bìkan tọ́lọ́jọ́ bìkan bá lóhùn oníjó òun ò ní dúpẹ́ ẹni ó máa sọ bẹ́ẹ̀ mọ́. àtọ́rọ̀pọ̀ ló wà tó fẹ́ ṣerú ẹni àmọ́ tí kò jẹ́ ọpẹ́ ló yẹ aláhùn mi. Àbẹ̀ní Adéhùn aya Adébáyọ̀ mi owó ní kókó ṣẹ́rí Madam Kasi lóní títí ayé lọ́pẹ́ mi bá dùn. bẹ̀mí mi bá wọn máa jó máa yọ̀ máa ṣọpẹ́ ọmọ Táyọ̀ nífẹ̀ẹ́ yìí ṣògbọ́dún tòrọ́dọ́dún sálámà òyìnbó ẹ̀mí tó ṣọdún èyí á ṣe àmọ́dún. ṣẹ́rí Madam Kasi owó ní kókó ọmọ Ìlọrin Àfọ̀njá o ẹnu dojú yọ lọ ọmọ akéwú gbẹrú ọmọ àbò tó àlùfáà mi àyàdé success àfọ̀débù tó ta lẹ́ta mọ́tò bọ́lọ́dún kan bá lóhùn oníjó òun ò ní dúpẹ́ ẹni ó máa sọ bẹ́ẹ̀ mọ́. tọ́rọ̀pọ̀ ló wà tó fẹ́ ṣerú ẹni àmọ́ tí kò jẹ́ ọpẹ́ ló yẹ aláhùn mi. Àbẹ̀ní Adéhùn aya Adébáyọ̀ mi owó ní kókó ṣẹ́rí Madam Kasi lóní títí ayé lọ́pẹ́ mi máa dùn. bẹ̀mí mi bá máa jó máa yọ̀ máa ṣọpẹ́ ọmọ Táyọ̀ nífẹ̀ẹ́ yìí ṣògbọ́dún ẹ̀mí tó ṣọdún èyí á ṣe àmọ́dún. orin tó máa fẹ́ràn ní tó bá lówó wa owó tiwa ni a máa ní owó tiwa náà ni. ṣẹ́ra obìnrin ló máa ń dá lájà pé báwọn bá lówó bí kárùnà nílé ayé dandan lówó ọkọ kálùbáríkà lè wọ́wọ́. a tó bá lówó wa owó tiwa ni a tún ní owó tiwa náà ni. ṣẹ́rí owó ní kókó kan ló máa ń dá ṣàgbé báwọn bá lówó bí kárùnà nílé ayé dandan lówó ọkọ kálùbáríkà lè wọ́wọ́. òun ló ń ṣọjọ́ bí lè ní ẹni wá ní àtàtà láti ní Madam Kasi ẹni wá ní ọmọ Táyọ̀ kó nífẹ̀ẹ́ ìṣòpin ẹni wá ní Àbẹ̀ní àdàgbà lọ́lọ́lọ́ Adé success ẹni wá ní ṣẹ́rí wọn lẹ́yìn gáàjù orin lọ́wọ́ ìdẹ́lẹ́gbẹ̀ àsọ̀dìkì àmọ́ tún ti ṣe òun. wọ́n wá lẹ́yìn gáàjù orí lọ́mọ Sodiq wọ́n ní ọdún kọrin dé. lẹ́yìn gáàjù orin ọgbọ́n àsọ̀dìkì àmọ́ tún ti ṣe òun. wọ́n wá lẹ́yìn gáàjù orí lọ Adé success Sodiq wọ́n ní wọ́n tún kọrin dé. Madam Kasi.